Àwọn kèmí nílé, share mind. Ẹ kú gbádùn. Ẹ kú yọ̀tọ̀ mi. Ẹ kú kó lè dáadáa ń bá kiri. NUWA Media. Èmi ti yín lónìí lórí ètò Kí lẹ rí sí. Aródú Òjígọ̀bí, ọmọ bàbá wo tí ń ṣọ̀gá wo. Ọmọ olówó òdùrú ajípépé ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ kì bàbá sílẹ̀. Èmi lọ́mọ òbẹ́ni lórí keremu bẹ́ni lórí rẹ́gírẹ́gí múdà tó mú pàná ẹ̀ kó má bàa kú yúnbùnyúnbùn. Èmi lọ́mọ bá àríjẹ àwọ̀ làámọ̀ ọkọ dúdú ọkọ pupa. Ọmọ àwà òṣùlé ọmọ límẹ̀rí ọmọ láàgbélò ọmọ ìtún alága àgbélé. Aya afẹ́tawó lè rìn ní mí ọmọ bàbá kan mi tútù tí jó ni 55. Mo ń bá yẹ kí n tún tẹ̀sí ó dùn bàjẹ́. Ẹ̀yin tèmi nílé Kí lẹ rí sí. Ètò kan èyí tí àtijọ́ máa ń gbé àwọn kàyéfì àti ìrírí ayé oríṣiríṣi yẹ̀wò tí ó ṣẹlẹ̀ sí wa tá a gbọ́ àbí tí a fojú rí. Láti ilé-iṣẹ́ NUWA Media, ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko tó dẹ̀ máa ń polongo àwọn ọmọ káàárọ̀ òjíire tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹnìkan máa ní ẹnìkan àwọn olóríire kọ́láàrọ̀ kò fẹ́ẹ̀kì ni mò ń jẹ original ni ó dùn. Àbẹ̀rígi mango ìwé aláwọ̀ yòókù sí ọ̀rọ̀ yẹn ó sweet mi ni. Ṣé ẹ rí ẹnìyẹn nǹkan tó ṣẹlẹ̀ gangan rèé. Ó máa ń wèsì owó ẹ̀gàn bí kó máa ta tẹ́tẹ́ kó máa ṣe oríṣiríṣi. Bọ́ ní ọjọ́ yìí wọ́n sọ pé ó ta tẹ́tẹ́ ó wá jẹ 10 cool million naira, ìyẹn mílíọ̀nù 10 náírà. Ó wá jẹ owó yìí níbi tí ọpọlọ wọn tó ṣiṣẹ́ lọ òdì ni. Wọ́n wá bọ́ sí gbòòrò ayé fàájì wá bẹ̀rẹ̀. Bí wọ́n ṣe ń gbé dúdú ni wọ́n ń gbé pupa tí wọ́n ń gbé kúkúrú tí wọ́n ń gbé gígùn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mutí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ patí. Àwọn olórin ń kì pẹ̀lú 10 million yìí. Àlàyé ṣáà ń ná kinní. Ó ṣáà ń náwó yìí. Kò rí irú ẹ rí. Mo yọ̀ fún yẹn ará mi nílé. Nígbà tí owó yẹn wá kù 1.28 million naira tó ṣẹ́kù sí ọwọ́ Mr. Man ni ó wá rántí wípé ó yẹ kóun lọ de nǹkan mọ́lẹ̀. Ẹ̀yin tèmi o. By the time tó máa débi tó ti máa dé ṣá ó ṣe dáadáa. Ó rí lẹ́ra. Ó dẹ̀ ṣe foundation. Ilé ọ̀hún láti ìwọ̀n bí ọdún 6 kí 7 tó ti jẹ owó yìí. Ilé yẹn ò kúrò níbi tí wọ́n wá mọ́ dé o. Ẹni yìí kò sì dọ́gba fún un mọ́. Kò tiẹ̀ wà rí tẹ́tẹ́ ta mọ́. Kò rówó ṣe gbogbo èyí tó ń ṣe bó ṣe ń gbé ló ń jábọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin tèmi tó bá jẹ́ yín ní ńkọ́. Ṣẹ́yìn máa ṣe báyẹn ná 10 million naira. Owó àwùfù. Lóòótọ́ àwùfù dè rán bẹ̀lẹ́ bọ̀ dẹ́n ó yẹ kí èèyàn máa fi làákàyè díẹ̀díẹ̀ kún. Ẹ̀yin tèmi ohun tí ẹ bá rí sọ sọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ fi ránṣẹ́ sí mi lórí ìtàkùn wa lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube àwa gẹ́gẹ́ bí NUWA Media Official. Tó bá lè jẹ́ email wa náà ni nuwamedia@gmail.com. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ pélébé sí wa àbí kẹ́ ẹ pè wá àbí kẹ́ ẹ chat wa lórí WhatsApp pẹ̀lú nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Ẹ̀yin la máa bá o, èmi ni máa wá o, ikú kì í pẹ̀tà lójúran. Lórúkọ Ọlọ́run Olódùmarè ayọ̀ la fi máa ríra wa ní ìgbà míì. Aródú náà ni mò ń jẹ́, mi ò parúkọ dà. Aya afẹ́tawó lè rin ọmọ bàbá kan mi tútù tí jó ni 55. Àlàáfíà o. NUWA Media.